Aláròyé máa wí o. Àwọn agbébọn dá ọkọ̀ bọ́ọ̀sì lọ́nà lọ́wọ̀, wọ́n jí àwọn èrò inú ẹ̀ gbé lọ. Kò dín láwọn arìnrìn-àjò 10 táwọn agbébọn kan tún ti jí gbé lágbègbè Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo lópin ọ̀sẹ̀ tó kọjá yìí, lẹ́yìn bí ọjọ́ 5 péré tí àwọn Fúlàní darandaran kan lọ ká àwọn àgbẹ̀ mọ́nú oko wọn níjọba ìbílẹ̀ Àríwá Àkúrẹ́ tí wọ́n sì yìnbọn pa 5 nínú wọn. Aláròyé fìdí ẹ̀ múlẹ̀ pé ẹkùn gúúsù orílẹ̀-èdè yìí ni wọ́n ní awakọ̀ bọ́ọ̀sì ọ̀hún àtàwọn èèyàn inú ẹ̀ ti ń bọ̀ kí wọ́n tó bọ́ sọ́wọ́ àwọn jàǹdùkú agbébọn náà níbi tí wọ́n gẹ̀gùn sí láàrin Ìpele sílùú Ọ̀wọ̀, ìyẹn lójú ọ̀nà márosẹ̀ Benin sí Ọ̀wọ̀. Agbègbè yìí la gbọ́ pé wọ́n ti fipá dá awakọ̀ náà dúró tí wọ́n sì jí àwọn èrò 10 tó wà nínú rẹ̀ gbé wọnú igbó lọ. A kò tí ì rí gbọ́ lásìkò tá à ń kó ìròyìn yìí jọ bóyá àwọn agbébọn tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí ti kàn sí ẹbí àwọn tí wọ́n kó nígbèkùn ọ̀hún láti béèrè owó fún ìtúsílẹ̀ tàbí bẹ́ẹ̀ kọ́. Nígbà tó ń fi ìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ fáwọn oníròyìn, alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo abilékọ Fúnmiláyọ̀ Ọdúnlámì ní àwọn 7 péré làwọn agbébọn náà jí gbé àti pé ìgbésẹ̀ ti ń lọ lọ́wọ́ lórí bí àwọn yóò ṣe rí àwọn èèyàn ọ̀hún gbà padà láìpẹ́ láì jìnnà rárá. Olúṣeyẹ Iyèadé ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.